ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó lówó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹsẹ̀. Sàámú. Ó ti yé mi. Ó ti yé mi o. Ẹ pẹ̀lẹ́ o. Sàámú ti pé òun rè pé kẹ́ ẹ wá. Bẹ́ẹ̀ni. Just àwọn àlejò ń bí o. Ẹ má mind o. Kì í ṣàlejò bá Sàámú. Sí bí bá ti mú irú kí ni aṣọ yẹn dúró. Àwọn èèyàn fọ́ ni. I love this. Dúpẹ́. Látọ̀dún ẹ̀yin méjèèjì ẹ ṣì jọ wá pọ̀. Jọ kí lo expect ọ̀rẹ́ méjì tó bá understand ara wọn wọn kì í jà. Orí ẹ̀ sọ but ibo lè ń lo ìbílẹ̀ tí ń bọ̀. Babe, ibi tá ń lọ wà very very important. But Bímpé, what are you doing here? Mo like camera bọ̀. Ọkọ mi. Are you for real? Hello ladies. How are you? Fine, thank you, sir. Sure. Oh no, what's it? Very rich. Oh my God! You were lucky. Thank you, Baby, I miss you. Thank you, babe. Ó ti pẹ́ tí mo ti rí àwọn babes ìmọ̀jọ́. Ṣé mo lè sáré lọ like a few minutes kí n kàn fi catch up pẹ̀lú ìmọ̀jọ́? It's okay, it's fine. Àbí wọn máa wọ nǹkan tí mo wò lọ? No. Thank you, baby. Please. Mommy, Oh, great. Wo hello. Tó bá tètè dé èmi kúrò ní tó bá di 4 o. Mo kúrò ní tó bá di 4 jàre wo ìwọ ni kò mọ̀ bó ṣe máa tètè dé bí báyìí o. Ṣé ò bínú ṣá? Má bínú pé mo dẹ dúró má bínú jàre. Ọ̀nà fún ọ̀nà ọ̀run. Mo ní láti tètè lọ mítọ̀ pẹ̀lẹ́ nìyẹn kó tó di wípé nìyẹn lọ. Báwo ni nǹkan? Ìyàwó ẹ tó fẹ́ introduce mi ńkọ́? Ok, ìgbà tá a dúró dè yín lórí àwọn ọ̀rẹ́ kan tó kọjá so wọ́n jọ lọ sẹ́yìn báwo ló fẹ́ catch up pẹ̀lú wọn. Mi wà lè sọ àwọn ọ̀rẹ́ mo wà ara wọn ọmọ kéékèèké obìnrin mẹ́ta kan mo rí wọn ní ibẹ̀ yẹn torí pé mò ń kánjú fẹ́ wá kí ẹ ló yẹ kí n béèrè pé ìyá wọn ń kọ́ wọ́n dàbí pé ọmọ tó lọ sí skul. No ìyàwó mi ò ṣe ẹni tó lọ sí torí pé ìdààmú ni òbọ̀ mo mọ̀ pé ó máa wà nù kan náà àwọn mẹ́ta tí wọ́n dúró sọ̀rọ̀ yìí. Rándu báyìí ni wọ́n wà bí wọn. No ìyàwó mi ò rándu ẹ mọ̀ pé mi ò èrà tí ò lọ bọ́ nù. Ok that's good kò sí wàhálà jẹ́ ká kúkú wọlé gbà yẹn já wọlé ká lọ sọ̀rọ̀ nínú ilé tó bá dẹ̀ di wípé ìyàwó ẹ dé wọ́n á lè ní kó máa bọ̀. No ẹ jẹ́ kó dé tó bá ti jẹ́ àjọ wọlé lọ sí. ibo ni wọ́n wá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Musa lọ tọ̀ ní tọ́lẹ̀tì mi. Ó lọ tọ̀ ní tọ́lẹ̀tì. Bẹ́ẹ̀ni tọ́lẹ̀tì mi. Ọmọ 18. Ta ni? Ọmọ 18. Mo dá mi ẹ ká gbọ́. Jọba bínú kí o borí burúkú tó lọ ṣe yẹn. Ọjọ́ ló bẹ̀rẹ̀ òṣì yẹn. Ṣé bí ìtàn ẹgbẹ́ yín máa ń tọ́ sí tẹ́ bá ti wá ṣe rìhásà? Jọ kí nìkan tó lọ ṣe ní bathroom wa? Kódà mi díẹ̀ má jà bọ̀bọ̀ ìlọ́wọ́ àti inú yàrá báyìí ni òórùn ìtọ́ ẹ̀ ló ti wá rùn bá mi. Mo máa wọ pé ta ló lórí burúkú tó lọ tọ̀ sí bíbá yìí ìtọ́ ẹ̀dẹ̀ rùn bí ìtọ́ ẹṣin ni. Ó tọ̀ bí ìtọ́ ẹṣin kó gbẹ́nu sọ́hùn ẹlẹ́nu gbáṣún bí ẹnu ọ̀wàwà ṣé o rọ́wọ́ ìwà rí ṣáńgro mọ́gọ́tọ̀ ní straighty mẹ́jọ orí ọmọ náà ló ń ṣe kíni ló ń pọ̀ mọ́ wáyé orí ọkùnrin ló ń ṣe kíni. ìyẹn bá pọkùnrin wálé. Ìwọ ò farabalẹ̀ kò rí ọkùnrin pọkùnrin wálé sínú ayé ẹ̀ tó ṣẹnu bí ẹnu ọ̀ṣọ̀rọ̀. yẹ́rọ. Ìwọ náà gbọ́wọ́ òṣìlẹ̀ onítọ̀ wèrè onírọ̀dù làbẹ́. Ṣé kò yẹ kó o nífẹ̀ẹ́ sí gbogbo ọkùnrin tó o bá ti rí irú lọ́ǹgì ọmọ tó ga tó síngbọ̀n lẹ̀
kílẹ̀ ń wá lára ọkùnrin tí ò sí lára long ó dẹ̀ ní rọ́ọ̀dù burúkú lábẹ́. kẹ́rọ ọmọ tán. ọmọ ìwà lọ tọ̀ pẹ̀lú rọ́ọ̀dù tó wà lára àti ọ̀ntọ́lọ́ ń kẹ́ ó fọlá ìtọrọ pé kíwọ náà lè lọ́kọ ó tún bọ́kùnrin. bódà Sàámú mi ṣáà láìgbẹ́ ṣe máa ń ṣe mí láìgbẹ́ máa ń sọ̀rọ̀ ẹ ti máa ń láì kẹ́ máa fò tọ̀rọ̀ kẹ́ máa fi ṣeré jù kó dáná. èmi ò mọ ìwọ ló ṣe sòtọrọ ìwọ ló ṣe sọ̀rọ̀ fún mi gangan ṣé ò sọ̀rọ̀ ni ó yẹ kó kẹ́ lọ́ǹgì àbí àánú ẹ̀ ṣe mí ó lè dílé mọ́ṣú síbí ibi ó lè dílé mọ́ṣú tó bá yá mi tí ló bá bí mi tán màá dédé ní káwọn bíríkìlẹ̀ kan wá dá wó yàrá ẹ̀ nìkan wọ́n lè máa fi lé tó kulẹ̀ wọ́n á wó yàrá tẹ́ tó bá ti wó yàrá ẹ̀ ohun tó rí mọ́ bí àbàjẹ́ kò sí wàhálà onírànú òsì wọ́n bá bọ̀ bí ó kọ́ máa fi tiwọn o olóòwọlé báyìí olóòwọlé báyìí kò sí wàhálà má wọ̀rí kí wọ́n lẹ̀ ẹ̀jẹ̀ ń dábìrà fọ́ọ̀bà ọlọ́lá ẹ̀jẹ̀ ń dábìrà fọ́ọ̀bà ọlọ́lá agbaniládàtọ̀ ọba tó tóbi jù ẹ̀jẹ̀ ń dábìrà fọ́ọ̀bà ọlọ́lá obìnrin kì í fi ẹjí pọjọ́ ìkúdà bàbá tó ju bàbá lọ ẹ̀jẹ̀ ń dábìrà fọ́ọ̀bà ọlọ́lá kábíyèsí ọba tó bọ̀ nípa gbàgbára jùlọ ni ẹ̀jẹ̀ ń dábìrà fọ́ọ̀bà ọlọ́lá ẹ̀jẹ̀ ń dá ẹ̀jẹ̀ ń dá ẹ̀jẹ̀ ń dá o ẹ̀jẹ̀ ń dábìrà fọ́ọ̀bà ọlọ́lá omi lẹ̀mí kí ọkọ ẹ̀jẹ̀ ń dá. That reminds me. Bímpé ó rántí Tomiwa. That guy is still very much in love with you, babe. Where is she love go? Ó kò máa béèrè ẹni. Bímpé ńkọ́. Tomiwa bisi báwo tó láìkẹ́ wá ṣe gbé mi sí level Tomiwa. Babe, Tomiwa is now a big boy. Tomiwa is now big. Ọlọ́run. Ṣé Tomiwa fẹ́ big tó Túnjí ni? Ṣé ìyẹn méjèèjì ẹ̀rí Túnjí ni? Túnjí tó ṣe pé Túnjí ní lẹ́tà wà Túnjí ní tó ilé méjì. Tẹ́ bá wá kí mi, tẹ́ bá dé bedroom, tẹ́ bá dé inú ilé wa. Túnjí ní over 100 shoes. Kí ló wá? But for real, babe, tí mo bá ní opportunity ọkọ tó fẹ́, èmi á travel out ni. Honestly, I travel out. Wọ́n nìyẹn o, sórí èmi ní ilẹ̀ táwa ní Nàìjíríà. Mi ò travel us anywhere o. Ibi ni màá wà tí màá ti ṣòrìrè, tí màá di big girl, big woman. Tó ṣe pé gbogbo àwọn ọkùnrin máa ní jù wọ́n lọ. Kí ló ń sọ? Ibi lè máa dúró sí o. Really? Kò sọ̀rọ̀ níbi tó lọ yẹn o. Wo ìlú tọ́pọ̀ ẹ bá wà, ibẹ̀ ni kò dúró tì o. Ó máa ọmọge ibẹ̀ ni kò dúró tì sí o. Bẹ́ẹ̀ni, mò ń bímọ gan. Ewúrẹ́ ń bímọ, àgùntàn ń bímọ, tòlótòló ń bímọ, adìyẹ ń bímọ, lákúnmí ń bímọ o, wọ́n ń bímọ gan. Ọlọ́mọ ló láyé, ọlọ́mọ ló láyé, ọlọ́mọ ló láyé, ọlọ́mọ ló láyé. Kórí mi gbè mí kẹ́dá mi sì mí lẹ́yìn o ìmáṣẹ́ rú wá. Jọ bó ṣe bọ̀ ó rí àwọn èèyàn àwọn ọmọbìnrin bíi mẹ́ta kan tí wọ́n lọ dúró bẹ̀yẹn tí wọ́n ń sọ̀rọ̀. Àtọ́ mi rẹ́ anybody. Ìgbà tèmi ń bọ̀ mo ráwọn ọmọbìnrin mẹ́ta rándú báyìí ni wọ́n ṣé ti ẹ̀ ń sìn àgbàtàn bá ṣẹ̀ sọ fún ẹ pé graduate ni wọ́n wàá rò pé bóyá teenager ni mo ráwọn mẹ́ta yẹn ń bẹ̀ yẹn ó wà á ráwọn kankan bẹ̀. Mi rẹ́ anybody láàmì. Randu. Mi rí ọ̀hún bọ́dá mi. Má lọ tiẹ̀. Túnjí mi understand. Ó débi látẹ̀kọ́ ló mú ìyàwó ẹ wá. Olólọ bá wọn kan sọ̀rọ̀. Ìtí mo dẹ̀ ti débi ó ti ń tó bí 15 minutes. O ronú pa yẹn. Rìhásà táwa ń ṣe. Òun ló ń bá wà dá sí. Bó ṣe ń kó lórí ìtẹ́ náà ló ń bọ́ sórí ọ̀tò. Mò ń kọrin. O ti mú jọjọ tán. Ìyàwó ẹ dẹ̀ wà nínú ibì kan ní kọ̀rọ̀ bí 15 minutes tí mo ti dé òòrí. No, Rasa, ó pàdé àwọn ọ̀rẹ́ ẹ̀ ń bíbá ẹni sí ó dé láwọn ti yẹra ti pẹ́ pé àwọn kan fẹ́ catch up lẹ́yìn bẹ́ẹ̀ ni. Ó máa dé wá bá wa àgbà tí kì í ṣọmọdé. Ṣé ìṣe kó sá lọ? Sá lọ báwo. Àbí bí o kí ló dé? Ó dẹ̀ àjókòó sí bí o dẹ̀ wà nígbà òṣà máa trace a máa wà lọ.
Má bọ̀ lọ jàre, má bọ̀ lọ jàre. Mo ń bọ̀ ìyẹn jàre. Irú ọ̀rọ̀ òṣìwọ́ nìyẹn. O mú èèyàn wá bá mi wípé kó wá mọ̀ mi for the first time. Ó dẹ̀ fi ẹlẹ̀ síbí láti bí 15 minutes tó ti wọ 16 minutes báyìí. Ló lè lọ síbí kan tó lọ ń bọ̀ rẹ̀ sọ̀rọ̀. Ó dẹ̀ jókòó ń bẹ̀ yẹn. Tó bá jẹ́ mo fẹ́ fún yín lówó ńkọ́. What's that? Ó ṣe ọ̀rẹ́ mi o. Wá jọ̀tọ̀ lọ tani ìyàwó ẹnu wọn báyìí. Baby jọ má bínú. Padà síbẹ̀ jọ kókó padà síbẹ̀. Èmi ò máa ra yé kíní. Ẹgbẹ́ ibi èmi ò gbẹ́gbẹ́ rẹ̀. Bó tẹ̀ sí sọ pé bébì yẹn mo ti mọ̀ pé wọ́n ní ìyàwó. What is the meaning of all this? Kí ni túmọ̀ ilé ìsọ fún mi náà? Mo débẹ̀ yẹn látẹ̀ẹ̀kan. Mo ti lululu mo ti kọrin àbẹ bá sọ pé ìgbọ́rọ̀ pé mò ń kọrin látẹ̀ẹ̀kan bẹ̀ yẹn. Ó ti over 20 minutes. Wọ́n dẹ̀ fẹ́ wá introduce ẹ sí mi gẹ́gẹ́ bí ìyàwó. Ó dẹ̀ dúró bí ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ ó dẹ̀ gist. Ó kakọ́ ẹkún. Ó kẹni tí wọ́n fẹ́ wá introduce ẹ sí. Ó kakún. Is that good enough? Ẹ má bínú sá, ẹ má bínú sá. Àwọn ọ̀rẹ́ mi ló ti pẹ́ tí mo sì ẹ má bínú sá. Sàámú ẹ ti ń pariwo jù. Mo ti gbọ́ ẹ má ní kí n calm down mo mọ tí mò ń sọ o. Mo mọ tí mò ń sọ bí mo bí ó lábí ní àbó tútù ju o. Jọ ṣé wọ́n ti má rí? Ìwọ ń kọ́? Ṣé wọ́n náà jọ? Àwọn tí ò tí ì má rí méjì. O dẹ̀ fi ọkọ ẹ̀ tó bí. Òfìlẹ̀. O wá síbí o wá bá wọn rojọ́. Ẹjọ́ kílẹ̀ jọ rò. Ẹjọ́ kílẹ̀ jọ ń rò. Ẹjọ́ kílẹ̀ já ń bẹ́kùn rò. Sọ fún mi. Is that making sense? Kódà. Ẹ má bínú sá. Ó yá ẹ gbá léyìí lọ. Ẹ lọ báyìí. Ẹ má lọ. Ibi là ń lọ. Ẹ má lọ ká lọ. Ẹ lọ ká lọ. Kẹ́lẹ̀ máa pè mọ́. Máa rí létà. Mo bá. Ẹ má lọ jọ. Bra Saamu ẹ calm down. Ẹ ti kó àwọn ọmọ ẹ láyà jẹ. Kó wọn láyà jẹ wo bí bàbá ọkọ ni mo jẹ́ sí ẹ o. Bàbá ọkọ gidi dẹ̀ ni mi ò tọrọ ni màá bá ẹ sọ. Àwọn èèyàn mọ̀ mi pé mo blunt. Ẹni tó mú ẹ wá bá mi ó mọ̀ bí mo ṣe jẹ́. Ó mọ̀ pé mo blunt dáadáa. Èmi ò láìkí irú nǹkan báyìí náà. Má ṣe irú ẹ̀ mọ́ o. Ẹ má bínú sá. Má ṣe irú ẹ̀ mọ́. Ìṣẹ́jú kan ló wà láàrin nǹkan mi. O wá lọ fọkọ ẹ lẹ̀ síbẹ̀ yẹn. Kí ló mọ̀ tó máa ti ṣẹlẹ̀ láàrin ìgbà tí wọ́n lọ jókòó dànù síbí? Wá mi ò fẹ́ rú eléyìí o. Èmi ò fẹ́ rú eléyìí o. Tẹ́ bá wọn kẹ́ ìfẹ́ rí mi ẹ máa bọ̀ tẹ́ bá dẹ́ rí mi mọ́ ẹ fi mí lẹ̀ o. He's meeting you for the first time and you're creating an impression. Má bínú. Àbò rí pé léyìí ó fine gan ni. Ẹ̀yin méjèèjì jókòó síbí ní ẹ dìde jẹ́ ká lọ second sitting room ká lọ jókòó síbẹ̀ jọ. Wo a ti wà okay báyìí. Ẹ wà okay. Ọ̀rẹ́ èmi ò ní pẹ́ máa lọ. Ẹ mọ̀ mo kò tí ní kẹ́ dúró yìí lẹ́fẹ̀ẹ́ dúró. Baby. Báwo ni? You are welcome, sir. Yes, sir. Sorry, I think I've seen these faces before. Of course, ẹ ti rí wa rí. Oh, mo rántí lọ́dọ̀ Bra Saamu. Yes, sir. Ṣé wà pọ̀ máa? Yes, sir. Ẹ kújọ́ mẹ́ta, báwo ni gbogbo nǹkan? Fine, sir. Ṣé o ti ṣe wọ́n lálejò ṣá? Oh, trust me. Mo ti sún oúnjẹ mo. Àbí èwo nu yín ni ò tí jẹun léni. That's nice. So ẹjọ ẹ fìlà tó mọ iṣẹ́ get. Àwọn eléyìí ti kọjá àtòmù. Mo ti mú wọ everywhere nulẹ̀ including the rooms. Pẹ̀lú room wa. Seriously? Ẹ ti wo gbogbo everywhere. We had a tour. You have a lovely place, sir. Oh, thank you very much. Ṣé ti ẹ̀ rí? Ṣé ti ẹ̀ rí? Dúpẹ́ sọ pé mo fẹ́ sùn pé orthopedic ni bẹ́ẹ̀dì yẹn pé nǹkan tó ń láìkẹ́. No. Ẹ bá ti sùn. Ẹ bá ti sùn. Kódà tó bá yẹ pé ẹ fẹ́ sùn mọ́jú, ẹ lè sùn bẹ́ẹ̀. Àwọn máa dẹ̀ máa lọ sùn guest room wa ẹ get. Rárá sá mi tí ẹ sùn à ń lọlé. Mo ti sọ fún yín ibi ilé nílé yín. Èmi ò mind o, ilé nílé yín. Mo ti sọ fún yín ní kí n lọ. Oh, I need to pick this call. Okay. Excuse me for a few minutes. No problem, sir. God bless you. All right. Ọbẹ̀ mọ̀ ọ́ ìwà tó yẹ. Ìfẹ́, mo fẹ́ bí ẹ question kan. You dey man like kó wà very honest fún pẹ̀lú mi. Sori àwọn méjèèjì wọ́n ti rí baby mi rí. Jọ kí ló think of my baby? Oh wow. Your husband is handsome. He's so caring. Thank you. Àtẹ̀kùn tó ti dé ọmọ bá wa sọ̀rọ̀ mà ni. He has been jovial, caring and everything. Wọ́n tún ní kóhun tún lọ sínú master bedroom. Bẹ́ẹ̀ ló ṣe rí. Wow. You're so lucky. Thank you, baby. Ṣẹ̀ṣẹ̀ àgbàgàrà yín yẹn.
ẹ̀yin lẹ́ni ẹ fẹ́ dúró. Ẹ ti fẹ́ máa lọ. Ẹ lè máa. Yes, ṣe enjoy ara yín. Ẹ lè máa. Baby ló wà. Mo kò sọ pé o receive call. Yes, mo wà lórí ifá bó ṣe wà on call mo kàn ní kàn sí hold on pé àwọn àlejò mi fẹ́ lọ. Irọ́ ni o put ẹ ọ̀hún dàbí torí àwọn ọ̀rẹ́ mi tó wà níbi ló ṣe pretend pé òun make call. Anybody ò pẹ́ ó yà jẹ́ ẹni tó ń pè. No, call. Fi wọn mí náà sọ́dà máa fi wọn. Ẹ má dá lóhùn ó máa ń ṣàìtò wá sí rí àwọn èèyàn. Well babe, àwa ti fẹ́ máa lọ. Ṣé mo pé wọ́n ló ní pé dandan ká wá mọ bíbá àlẹ́ tí mo bí nìyẹn so jẹ́ ká máa lọ. Ẹ ṣe jọ́ ilẹ̀ tí màá wá kí wà báyìí. All right. Wọ́n wá wá sùn. Babe, wọ́n lọ bọ́ kán ní onílé padà sí bó ti ń dúró Nàìjíríà. Okay. Fún fẹ́ ká gba hòtẹ́ẹ̀lì fún wa. Babes, má worry, má sort ara mi. Kí a gba hòtẹ́ẹ̀lì fún ọ̀rẹ́ tó wá kí wa tán lè lọlé wọn lónìí. Now, bí. Okay, it's not a problem. Sọ̀tẹ̀, màá ṣe sí ẹ later. Oh my God! You're such a darling. Ẹ má wọ̀ yóò náà wọ́n tó parí hòtẹ́ẹ̀lì. By the time tó máa padà wá síbí, hòtẹ́ẹ̀lì bíbí mi lè máa wọ̀ ẹ má wọ̀ rí. Bẹ́ẹ̀ ni, hòtẹ́ẹ̀lì wa ó máa tó parí. All right, get take care ara yín. All right, get take care ara yín. Babe, mo wọ̀ jẹ́ sí wọ́n. All right there. All right. Ṣé ṣá enjoy ara yín ṣá? Mo sọ fún yín náà. What's going on? Kí ló tó jókòó síta? Kí ló ṣẹlẹ̀? I must confess to you, I am not happy at all. You know me ò dùn now. Mo délé tá ìdélé sí, you brought strangers into our house without my consent. Oh, sọ fún mi tẹ́lẹ̀ pé ó máa gbàlejò. Àwọn èèyàn tí wọ́n máa fọ́ ọ tó sọ fún mi pé wọ́n lọ sùn sórí bedroom wa. That's supposed to be a secret abode. Kí ló lọ ṣe bedroom wa? Kò dá now. Ìtò dùn mí jù ni pé hòtẹ́ẹ̀lì tá a ṣẹ̀ṣẹ̀ ń kọ́. Ìwọ nìkan ló mọ̀ sí, ìyá mi àtàwọn siblings mi ò mọ̀ pé mò ń kọ́ hòtẹ́ẹ̀lì ó ti ń bá mi announce ẹ̀. Kí ló ṣẹlẹ̀ gangan? Mo dẹ̀ wojú àwọn méjèèjì yẹn, méjì ni wọ́n jọ àwọn tí a rí nígbà tí a lọ sọ́dọ̀ bra Saamu tó ṣẹ̀ṣẹ̀ meet after years. Ṣé o mọ nǹkan tó wà nù wọn? Ṣé o mọ intentions wọn? Tó ti sáré ká burúburú sọ secret wá fún wọn. Why is that now? Babe, má bínú tó ronú. Bó ṣe nǹkan burúkú ni mo wá ṣe ni. Mi ò má bínú. Mo mọ̀ pé inú bí ẹbọ má bínú. But after all, mo need that sọ̀rọ̀ ẹ̀ náà, mo need that sọ fáwọn èèyàn. Like I need that gbórúkọ Ọlọ́run ga nínú ayé. Àwọn ènìyàn tó ní tó ẹ gan, wọ́n wà lórí social media, wọ́n sọ kíni. Mo fẹ́ fi máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run káwọn èèyàn rí ẹ, kó máa fi rú ẹ, kó máa fi tọrọ. Mi ò ṣàlè mí ní àmùsí ẹ. Mi ò ṣàlè sọ pé òkè burúkú ní báyìí kó wá bá ẹ kíbi tó wá. Kò possible, mo love ẹ ju gbogbo yẹn náà. Má bínú, ọkọ mi, má bínú torí Ọlọ́run. Mo mọ̀ pé mi náà love ẹ ni. Nǹkan téèyàn bá ti sọ pé òun ò fẹ́, ìyàwó ilé èèyàn gbọ́dọ̀ máa báyàn máa ṣe bẹ́ẹ̀ ni. I don't like it, I've told you times with that number. Bí má bínú. Mi dẹ̀ fẹ́ máa pariwo mọ́ ẹ. Mi fẹ́ máa pariwo mọ́ ẹ because you know I love you. I love you and I cannot do without you. Wo babe, mo need àti fi ẹ́ brago. Mo ní tí anywhere tí bá dé kí n máa parọ́ orúkọ ẹ ni. Even gan tó bá possible kí n fi signboard orúkọ ẹ. Mo need àti fi ẹ́ brago. Like mo need àti sọ tó bá possible gan ṣorí kí n mú tattoo kí n kọ́ lẹ́yọ̀ kọ̀ọ̀kan letter by letter tún jí kí n kọ́ sí. Bẹ́ẹ̀ ló ṣe tó nu ayé mi, bẹ́ẹ̀ ló ṣe pọ̀ sínú ayé mi. Mo need àti sọ fún everybody nípa ẹ̀. Baby, má bínú, ọkọ mi olówó orí mi. No mean no harm whatsoever to you. Baby. Torúgbó tí mo bó ṣe máa ń mórí èèyàn wálé náà ni. I don't want it again, don't do it again. Àmì ò ní ṣe mọ́, ṣòdè wá rí. Tó bá ti sọ pé o ò fẹ́ mọ́, tó sọ pé o ò fẹ́ yẹ kí n ròyìn ẹ fún ayé, tó sọ pé o ò fẹ́ yẹ kí n. Ibùgọ̀ kò ní o ò fẹ́ ọ̀rẹ́ mi mọ́, wo. O ò dẹ̀ rí wọn mọ́. I promise I will do. Mi fẹ́ mọ́, mi ní kó má ní àwọn ọ̀rẹ́, but mi fẹ́ gbogbo tututu yẹn mi fẹ́ mọ́. Mo ti gbọ́ mi ò ní ṣe mọ́, yá jẹ́ ká wọlé má bínú.
jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu Shika àdéhùn fún mi lówó mi. Babe, I'm coming. I am very fine today. You sound so excited. Can you look like this to me? Feel me? You can say that again. Ṣé o rántí mọ́tò mi kan tí mo sọ fún ẹ pé àwọn custom impound yẹn? You mentioned nígbà kan mọ́ sí. Yeah, I just got a mail nígbà tí mo lọ office lórí pé they are releasing it to us. That's so good. That's so nice. Mo ti fantasize lórí bá ṣe máa cruise ẹ̀ káàkiri pẹ̀lú àwọn Banji àtàwọn girlfriends wọn tàbá lọ sí picnic tàbá lọ. Sorry, àtìgbà tó ti fi interior ẹ̀wọ̀n mi ni mo ti sọ fún ọ̀rẹ́ mi pé mọ́tò kan bọ̀bọ̀ wà lọ́wọ́ àwọn customer ti gbàdúrà. Wọ́n sì dábẹ́ ẹ̀ ti gbàgbé ẹ̀ bounce. Má ṣe ń kúrò lọ́dọ̀ ìbílẹ̀ mo pè wọ́n pé containers land o. Máì ti pè wọ́n jẹ́ kó ṣe suspense fáwọn náà tó máa rí. Ṣé ti yẹ? But I am so happy. Jọ. Excitement yẹn ti jẹ́ kí n bí máa pa mí kí ló ṣe. Excitement máa ń kún mú ìyàn ní mi ò ní. Eléyìí jẹ́ kí n bí pa mí ní. Jọ torí Ọlọ́run ti dáná. That's my girl. Ìwọ tó bá mọ̀ wípé inú ẹ dùn láti wà níbí lónìí, kí hallelujah. Ìwọ tó mọ̀ wípé ayọ̀ ẹ kán láti wà lórí òkè sọ bẹ́ẹ̀ lórí, kí hallelujah. Lórúkọ Jésù, ìbànújẹ́ ò ní kángun sẹ́ni kankan wa. Ayọ̀ wa máa pọ̀ sí ni o. Ẹ ṣé gan, mo really appreciate yín. Ọpẹ́ mi pàtàkì ó lọ sọ́dọ̀ Mr. Akínfẹ̀wá nítorí pé àwọn ni mo pè láti coordinate irú ìpéjọpọ̀ yìí. Wọ́n dẹ̀ ṣe iṣẹ́ wọn bó ṣe tó àti bó ti yẹ. Àti madam náà ẹ ṣé gan, mo dúpẹ́ o. Orí ẹ burú ni. Akínfẹ̀wá orí ẹ burú ni. Wọ́n dẹ̀ ń fún ẹ ní credit mi. Wọ́n fún ẹ ní credit mi. And Saamu Films Production wọ́n dẹ̀ fún ẹ credit mi. Ó lè sinmi wẹ́rẹ́. Ṣé wọ́n nìkan ló dẹ́ pa àwọn èèyàn wá síbí? Kì í ṣe pé wàá jí wá bá mi lé ni. Tó náà gbéṣẹ́ lé ẹ lọ́wọ́ kí n bá yín pa àwọn èèyàn. Ta ló pè yín guys? Ta ló pè yín wá bí? Bọ̀dá Saamu, mo fi tinútinú mo fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Ẹ ṣé gan ni. Thank you so much. Ọlá mi náà fi wà ní. Ẹ ṣé gan ni, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. Àmọ́ ká tó máa tẹ̀síwájú nínú nǹkan tá a ti torí ẹ̀ wá ń bí. Ta ló yẹ kó wà nínú irú ìpàdé yìí tí ò sí ń bí báyìí lénìí? Kò sí, ta ló tó bọ́. Gbogbo community náà ló ti fẹ́ tán sí bíbá yìí. Àmọ́ dádì, máa advise pé ká pe Mr. Yemi kó má di pé wọ́n máa padà wá da gbogbo nǹkan tá à ń ṣe ń bíbí irú. Ẹ ṣé gan. Ṣùgbọ́n ta ló ń jẹ́ Mr. Yemi? Bọ̀bọ̀ tó wà ní gáràjì yẹn, òun ni Mr. Yemi. Fàdíyà náà sọ. Fàdíyà. Yemi Fàdíyà, ọmọ tó fàdí ọmọ ìjọ yín yà lọ́jọ́ sí. Wọ́n fi gbé wa bí tẹ́ fẹ́ máa fàdúrà àtàwẹ̀ tẹ́ fẹ́ fi dídì. Kí n tó ní kẹ́ gbé lọ sí hospital. Saamu, ṣebí Yemi mechanic lẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ tó ń ṣiṣẹ́ ní garage. Ọlọ́run á rọ̀ wọ́n lọ́kàn. Agbára Ọlọ́run. Èèyàn kan wà ń báyìí lénìí, kánọ́ọ̀sì ń báyìí ní ìbásọ́kọ́ máa dà nǹkan tá à ń ṣe irú, àmọ́ wọ́n wà ń bí báyìí báyìí. Táwa ni ẹni tẹ́ ń sọ yẹn. Bọ̀dá Saamu ni. Lẹ́mi, mo rò pé yíyan olójú ẹ̀yin, ṣọ́ọ̀kẹ́ mọ̀ sọ fún ẹ. Ṣọ́ọ̀kẹ́ mọ̀ sọ fún ẹ, ẹ̀yin ẹ̀fọ́. Ẹ̀yin afọ lómi lára, ẹ jẹ́ kí lómi lára fún ara ẹ̀ sọ̀rọ̀. Ó rí, ó tóbi, ó kún wọ́, ó fọ̀pọ̀ aṣọ mọ́ ní rèkété. Ẹ jẹ́ sọ, tó bá jẹ́bi ló bá wí, sọ. Ẹ wò, ẹ má yẹ kẹ́ni kankan kó yín láyà jẹ, tó bá yẹ pé àwọn náà nìyẹn sọ. Ṣọ́mọ kan wẹ́ ẹ, ṣọ́mọ kan wẹ́ wọ, ṣọ́ fẹ́ kí n sọ̀rọ̀. Abẹ́kọ̀ ẹ má sọ̀rọ̀. Wà á rí. Mo ti bẹ̀ yín kẹ́ ẹ tó wá sínú ìpàdé yìí pé ẹ má sọ nǹkan kan. Mo bẹ̀ yín. Mi ì jẹ́ ti sọ kankan náà, torí ilẹ̀ wa bẹ̀bí inú lé lóòótọ́ lẹ sọ fún mi pé wọ́n fẹ́ kówó jọ fún ṣọ́ọ̀ṣì kí n dẹ̀ wà bí ló dáa. Mo dẹ̀ ní mi ní sọ̀rọ̀ ẹ̀dẹ̀ kí n má sọ̀rọ̀ yẹn náà ló dáa. Ṣé mo sọ̀rọ̀ látẹ̀kọ́? Ẹ ti ń sọ̀rọ̀ o. Mi ì bẹ̀rẹ̀ o. Ẹ kọ́ṣàn gbogbo àwọn ọmọ wèrè tẹ̀ sọ́rí àwọn ọmọ tó wà bẹ́ẹ̀ kọ́ṣàn wọn o. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, iṣẹ́ Ọlọ́run òun ló délẹ̀ yìí o. Àsìkò láti ṣiṣẹ́ fún Ọlọ́run òun ló délẹ̀ yìí gẹ́gẹ́ bí mo ti ṣe sọ fún wa tẹ́lẹ̀. A fẹ́ gbìyànjú. Corner piece chọ́ọ̀chì òun ló wà mẹ́ o. Bẹ́ẹ̀ ni sà. Òun ló wà mẹ́ ibi tẹ́ gbé ọ̀kadà sí ẹ. Òun ló wà mẹ́ dé ògbó bíi. Bẹ́ẹ̀ ni sà. Chọ́ọ̀chì yẹn àlọ́ lọ́wọ́. So
so àwọn tí wọ́n máa bá wa kọ́ ilé ìjọsìn yìí wọ́n ti wá síbí. àti wá bí. so wọ́n wá fẹ́ gbé ilé ìjọsìn wọ́n fẹ́ gbé sókè. mo wá ń wá ẹ̀yin bíi onínú dídùn ọlọ́rẹ tí ẹ máa lè ran iṣẹ́ ìránṣẹ́ orí òkè yìí lọ́wọ́ láti lè jẹ́ kí ó di gbígbé sókè. just to start from somewhere. torí ẹ̀ ni mo ṣe pè wá. mo dẹ̀ gbàládùra lórúkọ Jésù Kristi ohun rere gbogbo tó wà lọ́kàn ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù á ṣeé ṣe. ẹ wo ẹ ti ẹ fọkàn yín balẹ̀ kó tó dìpa àwábí mo ti bá wọn sọ̀rọ̀ òun náà ni tí wọ́n sọ pé kó dúpẹ́ lọ́wọ́ mi lẹ́ẹ̀kan ká tó kúrò ń bì ó kéré ju ẹ̀rí 5 million naira. hallelujah. mo ti bá ògbọ́n sọ̀rọ̀ wọ́n máa sọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan. ẹ ṣe gan. ẹ má bínú o ẹ mú kẹ́ ti sọ fún wa tẹ́lẹ̀ níjọ yìí lórúkọ mi èmi máa fún jọ yìí ní 20,000 naira. ẹ ti dé ìjọ àdéhùn akọni ẹ 200 ló sọ. dádì yes sir. fún ìdàgbàsókè ìjọ yìí èmi máa donate 10,000 naira. tani oṣù àdéhùn akọni 120. dádì ṣe rí èmi fúnra mi mo máa fi 50,000 naira. hallelujah. no ẹ̀yin people ẹ ti plan láti jẹ júmi àbí ṣé àjọ sọtẹ́lẹ̀ tẹ́lẹ̀ 500. yes sir. lórúkọ mi ìdílé mi àti iléeṣẹ́ mi máa folúwa 1-2. kò ní dá fún iléeṣẹ́. bọ̀dá Saamu. kí ló ṣẹlẹ̀. kò ní dá fẹ́ bí ẹ. kó tó wà lọ́wọ́ mi nìyẹn bọ̀dá Saamu. wàhálà yìí pọ̀ o. 75,000 naira kọ́lájọ́ ṣàdéhùn torí tó bá ti débi wà donate 75,000 for now. praise the lord hallelujah. ṣẹ́rí fún ìdàgbàsókè iṣẹ́ Olúwa èmi máa fi 800 naira sílẹ̀. mi ò expect kó fi jù bẹ́ẹ̀ lọ bí ìyá ẹ ṣe ń ṣe náà nìyẹn bí ìyá ẹ ṣe ń ṣe nìyẹn tí ìyá ẹ bá máa fi envelope lẹ̀ tó bá ṣe bó ti ṣe àjọ̀dún iná Ọlọ́run tàn ní Láfẹnwá ọmọ yẹn tí ìyá ẹ fi lẹ̀ ni 25 naira ni ìyá ẹ fi sínú envelope 25 naira ni ìyá ẹ fi sínú envelope. ẹ sà kówó yẹn lè pé 1,000 máa fi 200 naira sí. ẹjọ́ sọ bẹ́ẹ̀ sà. ṣé tẹ̀rí lè everybody ń sọ ẹ̀kọ́ tí ẹ yé mi o 800 200 20,000 naira ṣe rí eléyìí tèmi máa sọ ó máa yàtọ̀ sí ti everybody. kọ́ mi ni èmi gan ni mo fọ́ọ̀sì wá pé kájọ wá sípàdé eléyìí tàdé tíjọ wà ń bí ṣe rí ọkọ mi expect mọ́tò kan ó dẹ̀ ti náwó tó pọ̀ ó ti náwó àwọn custom náà kúkú sí yẹ bọ́ǹsì ìbá ìtọ́ nípa ó máa release yẹ ṣe rí tí mọ́tò yẹn bá ṣe ń débi eléyìí bam ní orúkọ mi àti ọkọ mi church ló ń bọ̀ a donate every. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn.